ó yá ẹ̀yin tèmi alálùbáríkà olóríire olólùfẹ́ Àkọ́ TV mo tún ti mú tuntun wá ẹ̀wọ̀n gẹ́gẹ́ mo ṣàlàyé fún yín tẹ́lẹ̀ ti sọ fún yín pé tó bá ṣe ń lọ yín máa mú information wá fún yín ó yá ẹ bá mi subscribe ẹ like ẹ comment ọ̀rọ̀ kan wà tí a ti ń fà látàná cause Alhaji Saheed Osupa ẹ ti rí fídíò yẹn máa play fídíò yẹn fún yín sìn wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan níbi show kan tó ṣe mo wá sọ pé láéláé pé kò rí bẹ́ẹ̀ pé ibi kéèyàn kan fọ́ọ̀mù kan ni wọ́n ní àwọn tó wá mọ̀ pé sọ pé bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn mo dẹ̀ believe pé nínú ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ wà lórí ìkànnì yìí alọ́mọ Ìjẹ̀bú bẹ́ẹ̀ ẹni tí ò dẹ̀ ń sọmọ Ìjẹ̀bú tó jẹ́ pé gbọ́ Yorùbá yẹn tó jẹ́ pé ó mọ̀ pé bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn lóòótọ́ ẹ̀yin náà wà bí ẹ ti get it but you know due to this man's intelligence and musical prowess wọ́n deliver àwọn láyìn ọ̀rọ̀ kan wọ́n tún wá ṣàlàyé pé báwo ni àwọn ṣe ń gẹ̀ẹ́tì ọgbọ́n òye àti ìmọ̀ táwọn fi ń deliver orin tó jẹ́ pé oúnjẹ tí ń gbèsè táwọn aráyé fẹ́ gbọ́ ẹ mọ̀ for him láti lè ṣàlàyé pé ọ̀nà tí mò ń gbà ní tó fi ń rọ̀ mí lọ́rùn àti bí mo ṣe ń gẹ̀ẹ́tì ìmísí yẹn mo wò pé kí ni reason fi lè sọ orúkọ bẹ́ẹ̀ bọ̀ ìyẹn ẹ̀gbẹ́ kan bọ̀ èyí tí mo fẹ́ ká debate lé lórí gangan wọ́n sọ ọ̀rọ̀ ńlá kan nípa àwọn Ìjẹ̀bú mo wò pé tọ́rọ̀ yẹn bá lè jẹ́ irọ́ gan wọ́n máa fẹ́ lè sú àlàyé fún nǹkan tó ń sọ yẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi farabalẹ̀ kẹ́ wo fídíò yẹn máa play fún yín sí ayọ̀ tuntun la máa mú o ẹ̀ níwọ̀n bàlùjẹ́ oore tuntun ìgbéga tuntun ó yá let's go there ẹ má gbàgbé ẹ comment o ẹ ṣé ó yá. Ìjẹ̀bú rajà pa wọ́n sin àwọn lọ ọ̀dọ́ òkú mọ́ ara ń dán gbogbo wọn ọ̀dọ́ òkú mọ́ ara ń dán gbogbo wọn làwọn ìlú tó kù bá ń bèrè pọ́npọ́n kí lálá rẹ̀ dá gangan. Ìjẹ̀bú rajà pa wọ́n sin àwọn lọ Ìjẹ̀bú rajà pa wọ́n sin àwọn lọ ọ̀dọ́ òkú mọ́ ara ń dẹ gbogbo wọn ọ̀dọ́ òkú mọ́ ara ń dẹ gbogbo wọn làwọn ìlú tó kù bá ń bèrè pọ́npọ́n kí lálá rẹ̀ dá gangan. Ìgbà táwọn Jẹ̀bú tán lọ tọpinpin ìgbà táwọn Jẹ̀bú tán lọ tọpinpin Ìjẹ̀bú finú hàn gbogbo wọn Ìjẹ̀bú finú hàn gbogbo wọn wọ́n jóye wọn pé ìjà palẹ̀rọ̀ wọ́n jóye wọn pé ìjà palẹ̀rọ̀ náà fi ń sọ pé Ìjẹ̀bú sáwọn náà fi ń sọ pé Ìjẹ̀bú sáwọn Ìjẹ̀bú gbà yẹn wọ́n ń sin àwọn ni Ìjẹ̀bú gbà yẹn wọ́n ń sin àwọn ni ẹranko àbàwọn lẹ́yìn bí ọ̀nà náà fi ń sọ pé Ìjẹ̀bú láwọn. mo ti lémi láṣọwọ́ èdè bí ẹni ṣòwò kòkó bàbá súlẹ̀ ògùn nùnrin samba mo fẹ́ lásùtì. ọba ń wá sútì èdè Ìbàdàn ń lásùtì. Ìjẹ̀bú rajà pa wọ́n sin àwọn lọ ọ̀dọ́ òkú mọ́ ara ń dán gbogbo wọn ọ̀dọ́ òkú mọ́ ara ń dán gbogbo wọn làwọn ìlú tó kù bá ń bèrè pọ́npọ́n kí lálá rẹ̀ dá gangan. Ìjẹ̀bú rajà pa wọ́n sin àwọn lọ Ìjẹ̀bú rajà pa wọ́n sin àwọn lọ ọ̀dọ́ òkú mọ́ ara ń dán gbogbo wọn ọ̀dọ́ òkú mọ́ ara ń dán gbogbo wọn làwọn ìlú tó kù bá ń bèrè pọ́npọ́n kí lálá rẹ̀ dá gangan. ẹ bá mi tẹ bá wà mí. ìgbà táwọn Jẹ̀bú tán lọ tọpinpin ìgbà táwọn Jẹ̀bú tán lọ tọpinpin Ìjẹ̀bú finú hàn gbogbo wọn Ìjẹ̀bú finú hàn gbogbo wọn
wọ́n jẹ́ oyè wọn pé ìjà palẹ̀ rọ̀. wọ́n jẹ́ oyè wọn pé ìjà palẹ̀ rọ̀. náà fi ń sọ pé Ìjẹ̀bú ń sáwọn. náà fi ń sọ pé Ìjẹ̀bú ń sáwọn. Ìjẹ̀bú gbà yẹn wọ́n ń sin àwọn ni. Ìjẹ̀bú gbà yẹn wọ́n ń sin àwọn ni. ẹranko àbàwọ́n lẹ́yìn bí ọ̀nà. náà fi ń sọ pé Ìjẹ̀bú láwọn. Saheed Osupa olúfimọ́ àkọ́kọ́ mátàgbàmọ́lẹ̀ wá owó bàbá agbọ́njú máa good wàhálà but mo fẹ́ kẹjọ kẹbà mi kọ fún àwọn ọ̀rọ̀ yẹn ẹ̀yàn ọmọ Ìjẹ̀bú. mo ti lẹ́mi láṣọwọ́ èdè bí ẹni ṣòwò kòkó bàbá súnlẹ̀ òkúndùn ń rin. ẹ bá mọ̀ pa history samba mo fẹ́ lásùtì. ẹ ti gẹ̀ẹ́tẹ̀ tọ́sùgbà tó sọ ti lọ nígbà yẹn àwọn èèyàn náà wọ́n fà bọ̀ so later àwọn èèyàn tún wá padà ṣàlàyé pé àbúṣe yìí náà ní pé kò ń ṣe pé kò ń kọ́ tó ti Jẹ̀bú iná mọ́ àwọn òṣèlú ti Jẹ̀bú ilẹ̀ tí wọ́n á lọ fún àbáṣe bá kọ́ létí àwọn báwo lè wọ́n ṣe lè wọ́n gbà pé kàn so gbogbo ẹ̀pọ̀ tó dẹ̀ ní mímú ó láti jẹ́ pé bóyá bí sítórì wọ́n ṣe máa sọ pé Ìjẹ̀bú láwùn Ìjẹ̀bú láwùn àṣírí ohun mi ṣé wọ́n ní àwọn tó ń sìn lẹ́nà míì ní àṣírí orin ní ṣìndáàmù ọpọlọ ò ní dúró. They are known for their stinginess, so I just want, I need that clarification. Ẹjọ. Mo lérò pé ẹ ti bá mi subscribe, ẹ bá mi share, ẹ bá mi bó kó lọ fà. Káwọn ọmọ Ìjẹ̀bú mi náà tó ń bá mọ̀, tó bá yẹ kó ẹ ti confirm ẹ lórí bẹ́ẹ̀ o. Àwọn ọmọ Ìjẹ̀bú mi náà tó ń bá mọ̀ nípa ikú. Tó ń dẹ̀ mọ̀ pé okay ibi tọ́rọ̀ yìí ti ń bọ̀ ni. Wọ́n bá bí wọ́n lọ́jọ́ wájú, they will have that chance and opportunity say it just the way it is. ṣègùn ọlọ́run àmọ́ wà pẹ̀lú ìbọn ẹlẹ́kejì tó tún jọmọ́ bẹ́ẹ̀ ni pé ṣẹ́yìn bílífù nínú iye tálayé padà sọ ẹ pé chewing-gum làwọn máa ń jẹ ibẹ̀ ni oògùn wà láwọn fi gbórin kalẹ̀ gbogbo àtàwọn bá ti jẹ chewing-gum báyìí ọgbọ́n ẹ̀ máa wá ní sí ìmọ̀ guide ó máa wá pé létà àwọn ti wá switch sí sweet ńlá sweet pé sweet làwọn ńlá ń sìn pé àwọn ò jẹ chewing-gum maybe sweet làwọn wá fi àwọn level yẹn sí ẹgbẹ́ anytime táwọn bá fẹ́ àti lá sweet báyìí tọ́sọ́nà ìlú sí direction báwọn ṣe máa gbé kalẹ̀ ó máa wá ẹ bá mi subscribe sí Akọ TV ẹ bá mi like ẹ comment ìjọ ẹ bá mi share God bless you God bless you God bless you and your family and your loved ones àpò ọdún tuntun ẹ ṣé gan bye.